bí mo ṣe ń lu àpàlà mi táyìnlá náà ń kọrin bẹ́ẹ̀ ló ń jó. kò sí tó fàjà náà pé bí ó ṣe pé èmi tó pè lọ́gàá tó tún wá sọ mí lọ́mọṣẹ́ mo dẹ̀ rí i pé èmi náà lù ú. ṣé onílù lọ̀gá olórin ni. nígbà tó wó yẹn dé fẹ̀mí mi náà ṣe ń kankan mọ́ra. èmi ṣáájú ẹ̀ plantation lábẹ́òkúta. foundation àbí olóúnjẹ foundation. torí báyìí àlejò wa ń bí plantation ṣe ni bó ṣe gbé àyẹ̀ tó lọ sí ibi láti ṣe rẹ́kọ̀dì tó lọ gbowó. gbogbo ibi tó kùnkùn bá ti wọ̀ ká mọ́lẹ̀ sí. gbogbo ibi kí tó kùnkùn bá ti wọ̀ o. ìyẹn ni pé yìí sì ń kọ́lé ẹ̀ṣẹ̀ má máa níná ládùúgbò yìí. sí bàbá yìí kí lẹ fẹ́ jó sí ẹ bá ń gbélù sọ́wọ́ bàbá náà ẹni tó ń lùlù fáyìn lọmọ wúrà rèé. pé àwọn rẹ́kọ̀dì tí mi lù. tẹ lùlù sí ẹ dárúkọ bíi mélòó kan tẹ lùlù sí. ìwé ibi tí mi lùlù sí ó jẹ́ 13. 13 mo ń bọ̀ ẹ jẹ́ inú àwọn tí mo fẹ́ play yìí tẹ bá lùlù sí ẹ jẹ́ mọ̀. eléyìí nǹkan. àwọn tí wọ́n gbogbo. mo ń bọ̀. ẹ dìde mẹ́ta. Tálàyìnlá torí mo gbọ́ rẹ́kọ̀dù ẹ̀kan ó ní Adéwọlé onílù ọ̀la ìwọ làga Àyìnlá Ọmọwúrà mọ̀tù. Àyìnlá Àlàó oníyàwó mi. Àlàó oníyàwó mi. Àlàó oníyàwó mi. ìwọ làga Ọmọwúrà mọ̀tù. báwo lẹ̀yin ṣe jẹ́ sáyìnlá. èmi gan-an ni ẹni tó ní báǹdì yẹn. ẹ̀yin lẹni báǹdì. èmi gan-an ni wọ́n ń pè ní òde ńgbà náà. òde. lóde eré tá à ń lọ sí. èmi mo máa ń lu àpàlà mi fún àwọn mọ́ndíá mo máa ń lù fún àwọn boys. èyí tí àwọn boys ní tí wọ́n fi sọ fún mi pé àbí kí n mo lórin dání o ṣé mo bá kọjá sí àgọ́ ọ̀bà níbi táwọn ọmọ olórin ìgbà nìyẹn tó ń péjọ sí. àwọn wo lolórin ìgbà yẹn sà bí àwọn wo. bí àwọn ọ̀ṣọ́ táwọn tóun náà gbèrò lẹ́yìn. ọ̀ṣọ́. bẹ́ẹ̀ wọ́n nú àwọn alàgbà ilé ńgbà náà. ok sir. kó tó di pé àwa náà wá ìgbà tó di pé a rí i pé Musa rí sọ pé kó jẹ́ ká lọ ní gílà láti lọ ṣeré yẹn lọ́dún náà. irú eré wo lẹ lọ ṣe ń gbà yẹn. eré àpàlà yìí náà là ń ṣe tóun náà lẹ́ ń kọrin bàtà máa dé gbògílà wọ́n sọ fún mi pé àná làwọn ti ṣe ìkómọ tí wọ́n pé ká wá bá wọn ṣe kí la fẹ́ ṣe ìgbà gbogbo dẹ̀ dára lẹ́ẹ̀jọ́ yẹn eré alẹ́ ìdàlẹ̀ ṣe ń gbà yẹn àìsàn la máa ń ṣe bàbá ni kí wọ́n bá ní wá gáàsìlà kò sí nǹkan tó kún bẹ́ẹ̀ ju pé ká bẹ̀rẹ̀ sí rí wọ́ọ̀dì ní gbògílà yìí ká lè rí owó mọ́tò tá a máa padà sílé lábá mú lẹ́yìn sí bẹ́ẹ̀ ìsọ̀ àwọn ẹlẹ́ran tí wọ́n wà ní gbògílà lọ́dún náà ibẹ̀ la kọ́kọ́ gbà. bí mo ṣe ń lu àpàlà mi táyìnlá náà ń kọrin bẹ́ẹ̀ ló ń jó tó bá bẹ̀rẹ̀ sí jó yẹn tí n bá ṣálù fún lọ́tún tí mo ṣálù fún lọ́sìn. bàbá irú ìlú wo lẹ máa ń ṣá fáyìn láǹgbà yẹn. nígbà tí ń gbà náà bá gbé.
kí ni ìtumọ̀ yẹn sà. pé mo ṣálù fún mi. ó kì í ṣálù fún mi. adẹ ṣálù yẹn gẹ́gẹ́ bí mo ṣe. ara ẹ̀ wá gbá yagiyagi. mo play rẹ́kọ̀dù 4 ẹni 3 ń bẹ̀ yín kọ́ lẹ ṣe fáyìn rẹ̀. kò sí tó fàjà náà bí ó ṣe pé gbogbo àwọn alàgbà wọn ní gbogbo obì nǹkan bá ń dùn ní àṣìtánì máa ń fẹ́ tọ́ bọ̀ kó lọ́ọ́ má jẹ́ ká ṣètánì lọ́wọ́ ní ọ̀rọ̀ fún gbogbo wa. tó gbàdúrà dé wà bẹ́ẹ̀ tó èmi tó pè lọ́gàá tó fún wa sọ mí lọ́mọṣẹ́ tí mo lè rí pé èmi náà lù ú. ṣé onílù lọ̀gá olórin ni. bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé eré kálukú yàtọ̀ tọ̀. ok. báwa ṣe kó tiwájọ nígbà yẹn lèmi fi jọjà. ok ó ti yé mi. so lọ́rọ̀ kan yín lọ̀gá Àyìnlá Ọmọwúrà. ó dẹ̀ rí ìfẹ́ yìí náà. ẹni kí ni. ó sọ fún yín. ó sọ ó ní Adéwọlé onílù ọlá. ìwọ bá ti sọ fún yín. Àlàó lọ̀gá Ọmọwúrà mọ̀ sí i. mo bá ti rà Àlàó ẹ̀rù kọ òdùbà mímọ́. Adéwọlé akọ́mọ lónìí. ọwọ́ Adéwọlé àdìdù ni ẹni bá ti ń jọ lágbo àti náírà Adéwọlé sí i. àǹjọ̀nú eléré ń kọ́ta lólù yẹn. Àyìnlá mà tún dóde àǹjọ̀nú eléré. ẹnu àwọn táwa ti kọ́kọ́ fi bẹ̀rẹ̀ iṣẹ́ tiwa náà nǹkan tó jẹ́ pé bá a ṣe ń ṣe nígbà tó wó yẹn dé òfẹ́ mímí náà ṣe kankan mọ́ rárá ló fà á kó rálẹ̀ ń tó kó. ta ló ní ilé tán sí Àyìnlá sí. ilé tó kọ́ ni ẹ̀ ló kọ́ ilé yẹn lórí ilé àwọn ìyá ẹ̀. o kì í ṣe páyìnlá ló ra lẹ́yìn. kò ra lẹ̀ ń bẹ̀. ìgbà tó ń ṣe foundation ẹ̀ wà ń bẹ̀. àrí bó ṣe ní náà lẹ́rú yẹn a wà ń bẹ̀. lọ́jọ́ foundation yẹn. ṣé mọ̀ pé nǹkan tó bá kọ́kọ́ jẹ́ èèyàn yá tó bá wà lórí àlefa kan ló kọ́kọ́ máa mú gbọ́. èmi ṣáájú ẹ̀ plantation lábẹ́òkúta. foundation àbí olóúnjẹ foundation. ok bọ́n ṣe ń pè é plantation ló ń pè ó ti yé mi mo gbádùn bàbá. ok torí báyìí àlejò wa ń bí plantation tèmi bó ṣe gbéra nìyẹn tó lọ sí ibi tá a ti ń ṣe rẹ́kọ̀dù tó lọ gbowó bó ṣe bó náà ṣe ṣe plantation yẹn tí ò dúró rárá. but kí ló wá ṣẹlẹ̀ sí plantation tí ń tẹ̀yìn ṣe. nígbà tó jẹ́ pé bó bá lọ gba owó ara ẹ̀ ló ń ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn òbí ń pa ẹ̀ pé àwọn afẹ́kíṣẹ́ tó lọ sókè. mọdé yọyọ bí ejì òwúrọ̀ tọmọdé tàgbà kẹ máa yọ ọmọ mi ẹ̀gbọ́n mi lé lórí ẹ. ayé tí mo wá ò fẹ́ wàhálà kó dùn fún mi títí dọjọ́ alẹ́. ó tún wá sọ̀rọ̀ kan lẹ́yìn ẹ̀ ewé ẹ̀ka ní ẹ̀ka mi káwé o. ewé ìmọ̀ ni ẹ fi mọ̀ ni ẹ pọ́n mi lé kí ẹ gbé mi tépò tó dùn sí i. ayé tí mo wá ò fẹ́ wàhálà ó dùn fún mi títí dọjọ́ alẹ́. àṣẹ Olúwa ni iná fi ń jó òró dájú àṣẹ Èdùmàrè lóhùn fi ń gba irọ́ kan. ẹja ti mọ̀ pé bàbá lókè lóní ṣíṣe ló tún mọ̀ ọ́n ṣe gbogbo agbára lọ́wọ́ bàbá tánìgì lágẹ̀lò títí dalẹ̀ àgbà ń ró ó ń ró pé ta ojú kan Adéwọlé ló fojì tó dùn àwọn ọ̀dọ́ orin tún wáyé. alẹ́ ni tí ò mọ̀ pé Olúwa ló pín òye. alẹ́ lọ́ọ̀lì tó dájú o. alẹ́ ni tí ò mọ̀ pé Adéwọlé lùlù tó dùn sí i. Adéwọlé mọ̀ pé Olúwa ló pín. méjì ń dá díẹ̀ bá mi pè é kí n gbọ́ tètí. tó jẹ́ orin Àyìnlá Ọmọwúrà ń gbà yẹn tó ń bá wí. kò sí pé nìkan jó yẹn tẹ mọ̀ pé orin tí tó bá ti dá ní ẹni àwọn ẹlòmíín máa ń kọ gbà tí wọ́n bá dẹ̀ kọrin yẹn jáde
ẹni tó dá lórin á ṣàmọ̀ pé orin òun ọkọ̀ yìí bí ti bẹ̀rẹ̀ ṣe jẹ́ nìyí. ó kọrin yẹn láti fi fún àwọn obìnrin lẹ́kọ̀ọ́ láti pé kí wọ́n lè máa ṣe dáadáa nílé ọkọ wọn. kì í ṣe páyìnlá ń búyàn. kò ń búyàn kankan. ó kọrin yẹn láti fi fún àwọn obìnrin lẹ́kọ̀ọ́ láti pé kí wọ́n lè máa ṣe dáadáa nílé ọkọ wọn. kì í ṣe páyìnlá ń búyàn. kò ń búyàn kankan. bàbá kí ló ṣẹlẹ̀ lásìkò yìí báwo ni nǹkan ṣe rí táyìnlá fi sọ pé ṣe rí láti bí ọdún mẹ́jọ gàrí 2 náírà kíní kan. ìyẹn ni gẹ́gẹ́ bí orin yẹn tó fi ń bá gbà mú tí gbogbo ayé fi gbà pé ọ̀gá kan ló jẹ́ nínú ọkọ mi. torí mo rí bórin yẹn ń ṣàlàyé orin kan tó wà táyìnlá ṣe sà ti sẹ́ńsọ̀ 1973. November 25 1973 ọjọ́ Sunday mo fojú rí èmi rí sójà kan pẹ̀lú sisi kan wọ́n ní wọ́n fẹ́ kà wọ́n ní ilé wa mo ti ráyì mo sì yege mo rí pé àǹfààní tó wà níbẹ̀ ó yẹ ká ní yunifásitì ó yẹ ká ní yunifásitì o ilé ìpè bí aláboyún ilé ìpè bí aláboyún ó yẹ kó lè sí omi ẹ̀rọ tó bá wà ní ìgboro gbogbo ibi tó kùnkùn bá ti wọ̀ ká mọ́lẹ̀ sí gbogbo ibi kí tó kùnkùn bá ti wọ̀ o ìyẹn ni pé yìí sì ń kọ́lé ẹ̀ṣẹ̀ má máa níná ládùúgbò yìí. ó ti pẹ́ toró ní gbogbo ibi tó kùnkùn bá ti wà ká fi mọ́lẹ̀ sí. wọ́n ní bá ti mọ béèyàn bá ti pọ̀ ká gbéṣẹ́ ńlá wa ìyẹn ni pé tó bá ti establish àwọn ìlú kan ká máa gbéṣẹ́ gidi wá bẹ̀. má sọ pé ìsìn ló ṣe bẹ̀rẹ̀ tó bá lọ́n ti múná àdúgbò yìí lọ ti pẹ́ wọ́n ti ń ṣe láyé ìlà wọn wúrà. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣọlọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.